don't understand. Bójú mi tó jẹ́ kí n rẹ̀ sọ fún mi pé ó ṣe é ní àbó ṣe é. Ká máa sọ pé àwọn tó ń control ní àwọn big boss ní àwa nìyí. Mo ní agbára láti pa mọ̀ sí ẹ. Kí la jọ ń fà? With ransom of 200 million. Àjọ máa gbàgbà. Tí ẹ bá gbọ́, tí ẹ bá rí nǹkan tí mo ṣe, ẹ ń gbọ́. Kò í sì náà, ọmọdé àgbàlagbà lọ́gbọ́n èlé láàrin. Ṣé mojú mi báyìí? Ló ṣe ń tàkà fún ìjọ yìí. Tó ń tàkà fún tó sọ pé ó máa rí. Ṣé nǹkan tó máa rí náà rí? Ṣé ìjókòó náà? Agbábọ̀ lójú, orúkún ní ẹ̀jẹ̀. Kí la gbé kí la jù ní sí? Àǹfààní náà wọn ò ní fàárọ̀ èrò ni wọ́n níwájú ìta wa a máa tẹ àwọn mọ́lẹ̀ báyìí a máa kọjá ni. ilẹ̀ títí kọjá àfẹnuròyìn àbú ẹ̀bẹ̀ sinimá jura wọn lọ lóòótọ́ ló bá ṣe pápá iṣẹ́ ni ó gbóná rètérètí ó da jìnnìjìnnì bólẹ̀ yàtọ̀. Ẹ wo sinimá yìí ti lágbára jù suspense inú ẹ̀ yí bóbó. Ọ̀tàfàsókè yìí tó borí ohun tó bá gbè ló máa kábó pé bóyá ẹ̀ sàké. Àbú ẹ̀bẹ̀ ni sinimá tó ta lẹ́nu rọ́ gbogbo akẹgbẹ́ ẹ̀sẹ̀ yìí pẹ̀lú suspense tó crazy. Subtitle in English. Written and produced by ọmọọba Ẹ̀kúndayọ̀ Fọlágbadé George. Sinimá tuntun Àbú ẹ̀bẹ̀ ló ṣe fọwọ́rọ́ sẹ́yìn ó gbé wọn rìn bìtá. Directed by Ojo Adéwálé Olúkèméjì. Edited by Tèmiládé Ọ̀kan làwọn kò dẹ̀. Starring Fọlágbadé George, Ojo Adéwálé, Adéwálé Balógun, Ṣábàní, Jáyé Simi Tóbi Lọ́ba Mímà, Ṣẹ́gun Ṣẹ́tì, Olórí Bọ́lá Òdúnúgà, Ọláìtàn Awósànyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sinimá tuntun Àbú ẹ̀bẹ̀ ló kọjá bẹ́ẹ̀. Ó bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ wọ́tà. Wọ́n sì lò kí ṣe abiyamọ. Tó sì gbà wípé òun náà bí mo tiẹ̀. Wá aṣọ ń wá ìwà ni àwọn òkèrè wà náà.